o lè lówó bíi Dangote, bẹ́ẹ̀ sì ló lè di àníyíkàyé bíi ti Pella tó bá lè wo fídíò ìdílẹ̀ tó sì lè tẹ̀lé àwọn àlàkalẹ̀ èyí tí a sọ nínú rẹ̀. Láyé ẹ̀ bá bẹ́ẹ̀ sì dìrọ̀rùn, gbogbo nǹkan ńláńláńlá tó ń fẹ́, gbogbo nǹkan tó dàbí òkè tó ń wò pé òkè yìí mo fẹ́ gùn, ibi àgbà yìí mo fẹ́ débẹ̀, ìwọ náà débẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba nípasẹ̀ ìgbìyànjú. Àkọ́kọ́, o kọ́kọ́ ní láti understand nǹkan tí à ń pè ní gbìyànjú gangan fúnra lára rẹ̀. Mo fẹ́ kí gbogbo akọ́kọ́ lọ mọ̀ pé gbogbo àwọn ẹ̀dá ènìyàn pátá bíi bátìrì báyìí òun la ṣe rí. Ó ṣe é pé tí bátìrì sẹ́ẹ̀lì wa tó bá wíìkì, ó ṣeé ṣe kí àwọn nǹkan tí à ń lé táwọn wọ̀n pé à ń ṣakitiyan lé lórí, ó ṣeé ṣe kó má wulẹ̀ bọ́ sójú ọwọ́ ẹ̀. Ó ṣe é pé tí bátìrì wa bá weak, ìyẹn ní pé gbogbo nǹkan tó jọ mọ́ IQ wa ó lè low, a lè má strong tó emotionally, spiritually gan pàápàá lè má ní nǹkan kan, tó sì jẹ́ pé physically gan á dàbí ìgbà pé àlókun, àlágbára, à ń ṣèmẹ́lẹ́. Ṣé wá rí mẹ́rẹ̀ẹ̀rin tí mo mẹ́nu bà yìí, spiritually, physically, mentally and emotionally, ó jẹ́ nǹkan mẹ́rin tó ṣe é pé a gbọ́dọ̀ fi ṣeré nínú ìgbésí ayé wa. Tá bá fẹ́ tètè débi tá ń lọ, gbogbo a gbọ́dọ̀ mọ̀ wípé a wá sílé ayé yìí láti wá ṣiṣẹ́, láti wá compete àti láti wá ṣe àṣeyọrí ni. Ẹni bá gbígbà orókè, òun láyé máa mọ̀. Ẹni bá gbígbà orókè, òun ni ayé máa yẹ. Òun ló fi jẹ́ pé oníṣẹ́ ọwọ́ pọ̀ bíbà, bábà pọ̀ rẹpẹtẹ, báǹkì pọ̀ rẹpẹtẹ, iléeṣẹ́ ńláńlá pọ̀ rẹpẹtẹ, tó ṣe é pé oníkálùkù á máa compete nínú ayé pé mo gbọ́dọ̀ jù ẹ́ lọ, mo gbọ́dọ̀ jù ẹ́ lọ, tó ṣe é pé ẹni bá gbígbà orókè, òun ni brand ẹ̀ máa jẹ́ èyí tí yóò jẹ́ worldwide táwọn èèyàn máa accept jù. Àwọn tó sì ń gbégbá orókè yìí, ọgbọ́n wo ni wọ́n ń dá sí, ọ̀nà wo ni wọ́n ń tọ̀. Mo fẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan mẹ́rin tí mo mẹ́nu bà pátá yìí, gbogbo ẹ̀ pátá òun lọ́lọ́run bá ti dá mọ́ wa láti bẹ̀rẹ̀ pẹpẹ ayé wa, tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ti ń ṣiṣẹ́ látìgbà tí a ti dé ilé ayé gbàrà lọ́jọ́ àkọ́kọ́ tàdé ilé ayé. Ọmọ òòjọ́ á máa make physical effort láti jupá ju ẹsẹ̀. Tíbi bá sì ń pọmọ àkókò ọmọ òòjọ́ tó ṣe ń pé òun láti jẹun, á ké gbàjarè síta, brain ẹ̀ ló máa sọ pé lágbájá ó yá yanu ẹ kó bẹ̀rẹ̀ sí sunkún. Mental and physical energy òun ló ń ṣiṣẹ́ fọmọ náà ní àsìkò yẹn. Tẹ́ni àjòjì bá wá tẹ́wọ́ gbọ́mọ náà, tọmọ náà dẹ̀ sẹ́ǹsì pé ẹni yìí o, spirit èmi àtẹni yìí ò papọ̀ rárá, ó ṣeé ṣe kọmọ náà máa sunkún gúlegúle lọ́wọ́ ẹni tí ó gbé náà, tó ṣe pé tó bá gbọ́mọ náà padà fún ìyá rẹ̀ àbí bàbá rẹ̀, ó ṣeé ṣe kọmọ náà wá dákẹ́. Ìyẹn ni spiritual energy èyí tọmọ yìí lò. Gbogbo èyí pátápátá òun lọ́lọ́run fún wa tó jẹ́ fully charged ká tó wá sílé ayé pẹ̀lú ìwé kádàrá wa pé tó bá délé ayé báyìí ni wàá ṣe, ìrìn àjò báyìí ni wàá rìn. Tá bá ti mọ̀ nǹkan mẹ́rin lò, tí nǹkan mẹ́rin tọ́lọ́run bá fún wa yìí tí bátìrì ò bá máa wíìkì rárá, gbogbo apátápátá láà máa débi tí à ń lọ. Gbogbo apátá nìkan wá máa dìrọ̀rùn, gbogbo apátá láà máa ṣàṣeyọrí nínú ayé. Ṣáájú kí n tó sọ̀rọ̀ nípa bá ti ṣe máa ṣáàjì àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin nínú ayé wa tọkàn wá sì fi balẹ̀, ẹ jẹ́ á mẹ́nuba kí ni kókó ìgbìyànjú gan, ọ̀nà wo là ń gbà lo ìgbìyànjú táyé wá fi dára, tọkàn wá sì fi balẹ̀, tí ìgbìyànjú wá fi máa yọ. Táni joyè ọ̀bọ̀n làágùn, irun ara ẹni ò já mọ́. Àkọ́kọ́, àwọn nǹkan mẹ́rin pátápátá ló so mọ́ ìgbìyànjú, tó sì jẹ́ pé a ní láti mọ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lò. A sì ní láti mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ayé, torí competition tá a wá ṣe láyé yìí, oríṣiríṣi nǹkan tó jọmọ́ negativity òun ni yóò máa wá látọ̀tún àtòsí. Òun lẹ́yìn á fi máa bínú ara wọn, mo kàn bínú lágbájá ni, mo fẹ́ rán fà sí, mo fẹ́ rán gbá sí, mo fẹ́ rán àwo sí, mo fẹ́ di lọ́wọ́, mo fẹ́ dènà mọ́ kó má ṣe rọ́nà lọ kémi lè rọ́nà lọ. Òun la fi gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé ilé ayé tá wà yìí kò sí bí oníkálukú ṣe fẹ́ escape ogun. Gbógun náà bá dẹ̀ ṣe pọ̀ tó la máa wíìkì bátìrì wa sí. Àwa làwa gbọ́dọ̀ fàyè gba kí ogun kógun kan kó wíìkì bátìrì wa níbi ń bá wa ṣàkóbá fún dàgbàsókè wa. Àkọ́kọ́ nǹkan tó yẹ fún wa láti máa ṣe òun ni consistency. Consistency yìí ṣe kókó, ó ṣe pàtàkì gidigidi gan lórí nǹkan kí nǹkan tí a bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ní iṣẹ́ ni, ní ìdàgbàsókè ni, lórí ọ̀rọ̀ ìfẹ́ ni, lórí ọ̀rọ̀ gbogbo nǹkan wa ni. Consistency yìí ṣe kókó, ìyẹn ní tiraka lóòrèkóòrè. Téèyàn bá tiẹ̀ máa wa mọ́tò lóòrèkóòrè, àwọn mẹkáníìkì á máa ní bóṣẹ́ kọ̀ọ̀kan ẹ máa tàn kalẹ̀ kó máa ṣiṣẹ́, ìyẹn àbíká rẹ̀ máa jí pépé, àbí bẹ́ẹ̀ kọ́. A ní láti rí dájú pé and try as much as possible láti wà emotionally strong. Ìyẹn jẹ́ number one. Lórí pé kò sí nǹkan téèyàn bá wí lẹ́gbẹ̀ẹ́ wa, lágbájá ó ṣorí bákan, ó ṣorí bobo, Ọlọ́run ò dáadáa, nǹkan báyìí ló ń ṣe lọ́wọ́, nǹkan tí ò ní pẹ́ rí bákan, gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ rí dájú pé ẹ̀ ń ketí ikún sírúfẹ́ nǹkan wọ̀nyí, ẹ̀ dé fìlà máwo bẹ̀, torí àwọn tẹjọ́ ń compete nìyẹn, àwọn tó ń lara yín nìyẹn, àwọn tó ń rò pé níbì kan tí rìn àjò ẹni tó fẹ́ dé tó sì lè padà affect àwọn lọ́jọ́ iwájú, wọ́n fẹ́ ti bẹ̀yẹn fún yín ní first attack. Ìpè tá bá ti attack emotionally, á lè bà nínú jẹ́ láti má lè tẹ̀síwájú lórí ohun tó ń ṣe,
tó lè dire fún lọ́jọ́ iwájú yìí. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni pa dream mọ́ yín lára, ẹ má fàyè gba kẹ́nikẹ́ni wíkì yín emotionally. Bó ṣe ń sọ ẹ máa fi múná ara yín dòwe pé ẹni bá máa jẹ́ nǹkan tó bá máa dèèyàn òun ni àwọn èèyàn ó máa lára. Kẹwàá jẹ́ kí gbogbo ìtàn sọ kó túbọ̀ máa fún yín ní strength láti túbọ̀ máa tẹ̀síwájú ń gbé mo ṣàgbọ́dọ̀ débẹ̀ kójú lè tàwọn ẹlẹ́gàn ní o. Ẹ̀kejì ẹ̀wẹ̀, ẹ rí dájú pé mentality yín ó wà very very strong, ọpọlọ yín ó jí pépé dáadáa, IQ yín ó jí pépé dáadáa. Gbogbo nǹkan kíkan tẹ́ ẹ bá ṣe pátá ẹ má kú gìrì, ẹ má rush ju bó ṣe yẹ lọ, ẹ gbé síwájú, ẹ rò sọ́tún ẹ rò sósì, ẹ máa wá information tó tún lè ràn kan yẹn lọ́wọ́, ẹ plan dáadáa, ẹ ṣe bí àgbẹ̀ èyí tó fẹ́ gbin irúgbìn tó kọ́kọ́ roko, tó kọ ebè, tó ti irúgbìn bọlẹ̀, tó da yẹ̀pẹ̀ bò, tó ń fomi sí, tó tún wò pé màánù ọmọ tún lè lò, ṣé gbé adìyẹ máa ṣiṣẹ́ fún, ṣé nǹkan báyìí máa ṣiṣẹ́ fún, torí kí lè dúró, òun la ṣe ń ṣe foundation ẹ̀kọ́ solid dáadáa. IQ yín ṣe kókó, ṣe pàtàkì kí ẹ máa lò lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ẹ má kàn máa fi nǹkan ṣèṣe pé bí lágbájá ṣe ṣe ni mo yẹ fẹ́ ṣe, bí tàmẹ̀dù ṣe ṣe tiẹ̀ mo yẹ fẹ́ ṣe, ìyẹn ò lè gbé yín débi kankan. Ẹ ṣe nǹkan yín láàrọ̀ ọ̀tọ̀, láàyè ọ̀tọ̀, pẹ̀lú ọpọlọ pípé yín, èyí máa fi kún dàgbàsókè yín nínú ayé dáadáa, tá sì tètè jẹ́ kí ẹ yára débi tẹ́ ń lọ. Tí foundation ilé bá ti dára, ilé á dúró digbé, tá sì padà dohun ìyàlẹ́nu fọ́pọ̀lọpọ̀ ènìyàn. Èyí tó wá sì kẹta náà pọ̀ gbìyànjú, òun náà ni physical effort. Ẹ rí dájú pé physical effort yín ó ń wáyé lóòrèkóòrè lórí nǹkan kíkan tẹ́ bá ń lé. Ẹ má ṣèmẹ́lẹ́, ẹ má ṣọ̀lẹ. Physical effort yẹn náà lẹ́ lò lórí gbogbo nǹkan tẹ́ bá rí pó tí ń rẹ̀ yín, ẹ tètè ya gbìyànjú láti rí dájú pé ẹ jáwé ẹ jágbò, ẹ lo oògùn kára yín lè yá gágá, kára yín lè jí pépé, kó má jẹ́ pé àárẹ̀ yẹn ló máa fi sọ̀tá yín mọ́lẹ̀ láti lè má jẹ́ kí ẹ rójú ráyè fòkọ́ọ̀sì lórí nǹkan tẹ́ ń build lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ dire fún yín. Tẹ́ bá ń lo physical effort yín dáadáa, èyí á tún bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín. Á bí awareness fáwọn èèyàn rẹpẹtẹ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Èyí sì jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó ṣe é pé yóò máa ṣáàjì emotion yín, á máa ṣáàjì IQ yín, tá sì máa bí kí gbogbo nǹkan kíkan tẹ́ ń ṣe kó túbọ̀ máa yọ dáadáa pẹ̀lú physical effort. Ààyè tí mo wá fẹ́ mẹ́nu báyìí, òun lọ̀pọ̀lọpọ̀ wá láàkì jù tó dàbí ìgbà pé ó ń fà wá sẹ́yìn rẹpẹtẹ tí ọ̀pọ̀lọpọ̀ wò sí kọbi ara sí. Òun náà ni spiritual effort. Ohun tá à ń pè ní spirituality ó kẹnu púpọ̀ tó sì jẹ́ pé gbogbo apátápátá lọ́lọ́run dá spirituality fún ìdàgbàsókè ara wa, ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ èèyàn neglect ẹ̀, tó sì jẹ́ pé ó jẹ́ nǹkan tó ṣe kókó, tó jẹ́ pé ó wà very strong láti gbé gbogbo òpó mẹ́tẹ̀ẹ̀ta tí a mẹ́nubà yìí láti gbé dìde, láti jẹ́ kó túbọ̀ ṣiṣẹ́ dáadáa, àti ní pàtàkì nínú ìrìnàjò ìlọsíwájú àti ìdàgbàsókè wa. Spirituality bẹ̀rẹ̀ láti bi ọ̀rọ̀ ẹnu wa. Ẹ jẹ́ ká máa fi gbogbo ìgbà ká máa fi wà positive, ká máa fi wí rere fúnra wa, ká máa fi wí rere sínú ayé nǹkan tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. A sì gbọ́dọ̀ tún máa ní ìfura. Ní pàtàkì púpọ̀ wa òun lẹ̀mí inú wa máa ń bá wa sọ̀rọ̀ tó ṣe pa máa ń ketí ọ̀gán ìtì, tó sì jẹ́ pé tó bá ṣẹlẹ̀ tán á dàbí ìgbà pé ọkàn mi mà ti sọ fún mi tẹ́lẹ̀, èmi mo kọ̀ tí mi gbọ́. Nǹkan báyìí dẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, àìmọye nǹkan la fi ń blame ara wa tó ṣe pé kò sẹ́ni tó mọ̀ nípa ẹ̀, tó ṣe pọ̀ kan wá lè ti sọ pé lágbájá má lọ sọ́jà yẹn o, ṣì padà sílé náà, tó ṣe pé ẹlòmíì àdọ́jà ó ṣeéṣe kó ṣe pé nǹkan tó máa ríra á padà jẹ́ nǹkan fẹ́ẹ̀kì, táwọn máa blame rẹ̀ pé ọkàn mi dẹ̀ ti sọ fún mi o. Ẹlòmíì wà tó sì jẹ́ pé ẹnu ẹ̀ wúwo púpọ̀ láti fi ṣe prayer fúnra rẹ̀ bèlè tàṣe lórí ohunkóhun tí ó ń gbé dání tó ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ sì lẹ́lòmíì I don't care attitude ó pọ̀ rẹpẹtẹ fún, kò sí nǹkan tó kàn mí, mi nídìí ewé, mi nídìí egbò, mi nídìí àti ṣe prayer sómi, òun tan rẹ jẹ lásán ni. A ní láti wà spiritually strong gidigidi gan, tó ṣe pé èyí máa jẹ́ nǹkan tó ṣe pé á so òpó mẹ́rẹ̀ẹ̀rin ta kàkalẹ̀ yìí, á so papọ̀, á sì serve as booster fún gbogbo nǹkan kíkan tá a bá ń ṣe kó lè tètè rí bí ó ti yẹ kó rí. Ǹjẹ́ ìfọkàn bá mi lọ bí àwọn nǹkan mẹ́rin kan wà tó wá ń control àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí a mẹ́nubà yìí ní àgọ́ ara wa gangan, tó sì jẹ́ pé àwọn nǹkan mẹ́rin yẹn pátá báyìí òun làwọn èèyàn máa ń tájẹ́ẹ̀tì lára wa láti rí dájú pọ́ fà wá sẹ́yìn. Gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú, lójoojúmọ́ ayé òun ni negativity ń wá lọ́tún lósì, ní ilé ayé ló ń subtract ọ̀pọ̀lọpọ̀ nǹkan látara wa rẹpẹtẹ. Gbogbo àlà náwó síta àwọn owó míì téèyàn pláàni ẹ máa ná síta lọ́tún lósì, àwọn nǹkan míì tí èèyàn pláàni tẹ́lẹ̀ á máa ṣẹlẹ̀ lọ́tún lósì. Ìyàwó á ṣe tiẹ̀, ọkọ á ṣe tiẹ̀, ọmọ náà á ṣe tiẹ̀, ẹ̀gbọ́n á ṣe tiẹ̀, àbúrò á ṣe tiẹ̀, láti fi distract wa, láti fi disturb brain wa, láti fi disturb mind, láti fi disturb ẹ̀mí wa. Ẹ mọ̀ dájú pé body wa gangan ló ń control physical energy wa, tó sì jẹ́ pé soul wa ń control spiritual energy wa, ọkàn wa ń control emotional energy wa, tọpọlọ wa sì ń control mental energy wa. Consistency ta mẹ́nu báyìí òun ló kó gbogbo ẹ̀já pátápátá ta ní láti máa ṣe lóòrèkóòrè lórí gbogbo nǹkan wọ̀nyí kí gbogbo ẹ̀ lè rí bí a ṣe ń fẹ́. Ọ̀nà wa là á gbà láti rí dájú pé a fi ń ṣàjẹ́ energy wa,